أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين اللهم صل على النبي آمين afa ni keyboard ẹ dákun ẹ jọ̀ọ́ yes sir Ọlọ́run ni dá tin ru yes sir ẹ jọ̀ọ́ aki Ọlọ́run aki anna Muhammad àwọn afa wa Ọlọ́run ṣe bá wa kẹ́ wọn àwọn tí wọ́n kọ́ ana ilimi àwọn tí wọ́n bẹ láyé nu Ọlọ́run bá wa kẹ́ wọn àwọn tí wọ́n ti kú Ọlọ́run ṣe bá wa àmín an kí àwọn afa wa tí wọ́n bẹ lórí ìjókòó ó bẹ̀rẹ̀ látorí àwọn tí wọ́n ń darí ètò látàárọ̀ ìjókòó tí àwọn méjèèjì bá ti ń darí ètò ẹ̀rù má báyàn ni Allahu akbar torí àgbọ̀dọ̀ pín lóko yẹn kíní yóò padà sí ọ lọ́wọ́ Ọlọ́run ó jẹ́ aláṣepẹ́ àmín mo kí kalẹ̀ àwọn àgbàlagbà ó bẹ̀rẹ̀ látorí àfàwà sẹ̀mẹ́ọ̀ ẹ jọ̀ọ́ àfàwà fọ́rin àwọn ọ́fíìsì alẹ́ àwọn tó páàkì machine sí ojú ọ̀nà yẹn ẹ jọ̀ọ́ láwọn fún ẹ ní ìṣẹ́jú márùn-ún Ìmáàmù Ali ẹ jọ̀ọ́ kárí gbogbo àwọn àfàwà. sójà ní sọ̀rọ̀ kìí ṣe ordinary officer o kìí ṣe máa ń wọ sójà ní ẹ bá kó àwọn ọ̀kadà yẹn o. ní sùúrù a kí gbogbo wọn bẹ́ẹ̀ àwọn ń kí bàbá wọn ọlọ́mọ bàbá à ń kí àwọn bàbá wa ọlọ́mọ èyí tọ́lọ́run ṣe fún yín oore ni kò sì nídìí kéèyàn máa sọ fún yín pé ọmọ tẹ́ ẹ bí ẹ wàá dúpẹ́ n kò nídìí ọkà àbùkù báwọn àmọ́ méjì lóore lọ́dọ̀ Ọlọ́run yóò sì máa túmọ̀ sí ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ àwọn èèyàn àwọn kan bẹnu ẹ̀dá wọn ò kírun wọn ó gbààwẹ̀ gbogbo ntọ́lọ́run ní ká ṣe ni wọ́n ṣe àmọ́ wọn ò di ọ̀dọ̀ Ọlọ́run kásẹ́rán lẹ́ni tí ó ṣòfò Allah iṣẹ́ tí wọ́n ṣe kọ́ ni Ọlọ́run ò gbà àmọ́ ọmọ ni wọn ò rí tọ́ nta ní kí wọ́n ṣe kọ́ ni wọn ò rí ṣe àmọ́ wọ́n bí mọ́lẹ̀ fún yàjẹ́ tí ìbá ṣe ni òfò ọ̀ ń gba 50,000 lóṣù ó sì bímọ 6 ó tún wá níyàwó 2 bóòlù ọ̀sẹ̀ fẹ́ plan fún ti ọ̀wọ́n níwò lórí ibú èèyàn ẹ dákẹ́ bá ń sàúzù. A'udhu billahi minash shaitanir rajim. ìgbà tọ́lọ́run fẹ́ ròyìn bọ́mọ ti rí ó pè láàyè kan ní zinatu dunya ó tún wá pè níbì kan fitina. Bismillahir rahmanir rahim. kò sóore tó tó ẹ lọlé ẹ bá ọmọ mi ńlé àmọ́ bó lọmọ rẹ ṣe rí ṣé bá ṣe ń tọ́ náà lọ tọ́ béèyàn bá tọ́ ọmọ tó fi ṣàgbákò yóò déwájú Ọlọ́run hasaran kò sí irun tó bá wù kó ṣe ní ìbádọ́ Ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀. Yawma tuqallabu wujuhum fin-nar. Albasi tí Ọlọ́run júwe àwọn kan ó ní wọ́n padà dọ́dọ̀ àwọn Ọlọ́run àmọ́ tí wọ́n bá dọ́dọ̀ wa gbogbo tí wọ́n ṣe níṣẹ́ léèrè tó yẹ ká kó fún wọn a ní kó fún wọn nǹkan mélòó fún wọn tuqallabu wujuhum fin-nari. Tuqallabu wujuhum fin-nar. Ọlọ́run ní bá ti pọ̀ ní bàdà tó bá ti pọ̀ ń sàárà tó tuqallabu wujuhum fin-nari á da ojú wọn kọ náà báyìí ni pé ọmọ náà ni ọ́. Yaquluna. ẹ̀rù wa bá wọn pé kí la ṣe tá a fi dìsáàfù ká wọ̀ náà. Ya laytana ata'na Allah wa ata'na ar-rasul. ariwo tí wọ́n mọ̀ kí ni pé ata'ana Allah wa ata'na rasul àtẹ̀lé Ọlọ́run àtẹ̀lé Ànábì lóòótọ́ kí wàá lọ sọ adé ronú nǹkan méjì ni ó sọ yẹn dé ronú o. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní kọ́ bímọ kọ́ sì sọ kọ́mọ rẹ̀ ó sì di fìtínà kí ni máa ń mú ọmọ di fìtínà fún yẹn gbogbo ẹni tó bá bímọ tí ò tọ́ ọlẹ́ láàárọ̀ lóòótọ́ àmọ́ òní lálẹ́ torí innamal awladu unwanu baytina. Ala innamal awladu unwanu baytina. gbogbo ọmọ tí ẹ̀rí ti ń fọ́lé èyí ti ń jalè èyí tọ́lọ́pàá mú kó pààyàn ṣé báwọn kan ni wọ́n bí àwọn náà bóò ni wọ́n ti tọ́ wọn. Ala innamal awladu. àfàfọ́rẹ́ wọlé lẹ́ẹ̀kan gbogbo wa wá ń jó à ń hó ṣẹ́bẹ́ nìkan ló bí àfa yẹn náà bó tiẹ̀ ṣe pé àìtí wọn ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ orí yẹn ẹ má bínú. Ala innamal awladu unwanu baytina. àfa kú lóòótọ́ àmọ́ kádàrá àfa ga. Ala innamal awladu unwanu baytina. ẹ farahan lé àfa yìí ẹ farahan lé. Unwanu baytina. àfa pọ̀ láyé lóòótọ́ àmẹ́yìn náà ń polówó àwọn tí wọ́n bí yín ẹ̀ ń júwèé bí wọ́n ti rí ẹ̀ ń túmọ̀ sí wípé títọ́ tí wọ́n tọ́ yín rírè tí wọ́n rè yín ó lapa dáadáa lára yín. Ala innamal awladu. ìwọ náà múra rẹ wò sáà lè pàdé òde ká bọ̀ ọ̀ya fọ́tò níwọ̀n tọ́lọ́pàá ń wá. bíbí tí wọ́n bí òun náà wọ́n bí lóòótọ́ àmọ́ wọn ò rí tọ́. bóòlù bí ó ti wá tọ́ ọmọ tọ́mọ ó fi di ntáàrí tínú wọ́n mọ̀ dùn. gbogbo ẹni tó bá bímọ
tó bá ti ṣe wípé òun àtọmọ rẹ̀ kí látòlá ihtimam kì í bọ́ ọmọ rẹ̀ sọ̀rọ̀ ọ̀ lè bọ́ ọmọ rẹ̀ ṣe mùṣáwárà ọmọ rẹ̀ dára wọn ń gbé sínú nísìnyí ń rù tó sì wà lábẹ́ rẹ̀ ó ti lejú tó bá wọlé ọ wọlé bí ẹkùn ọ jáde ka fúlùbù ọ dàbí ìkókò ọmọ orí ọba sọ̀rọ̀ ọ ní jẹ́rìí ọmọ báwọn subhana rabbika. my naija àfààyàn kọ́ ló pè é lóde o ẹ bá ń kó lọ́dọ̀ rẹ̀. ẹ dàgbọ́ ẹ jẹ́ àgbẹ̀ ọlọ́run tóbi fún àfàwà Akepe ẹ gba tó kó sí. ẹ lọ gbà ẹ lọ gbà. àwọn lẹ́ńfílọ́pù list ni. àfàwà Akepe ẹ kú oríire. ẹ dákun. ẹ kú èmi mo mọ̀ báyìí dúpẹ́ ibi tẹ́ ẹ ti yàn. ẹ̀yìn dáadáa. ẹ kú oríire. ẹ kú oríire náà. ẹ kú oríire. mo tún kí n kú oríire sí. ẹ sáma ti lọ. àti wàá gbọ́ àdúrà àìtì yín ẹ̀yin fi go sọ́lẹ̀ntì ni. ẹni tẹ́ ẹ sì ń bu ní mọ́tò ẹ mọ̀ sí ayé wa. ẹ dákun. ẹ dákun. ẹ sì gbúdọ̀ lọ. ẹ má ì lọ o. láyé. ẹ dákun. kò gbọ́dọ̀ lọ kò gbọ́dọ̀ lọ kò ní lọ kò ní lọ. ẹ dákun kò lọ. ilẹ̀ ilé ó sùn. láyé kò lọ bí kankan. ilẹ̀ ilé ó sùn. àáfàá kan kò gbọ́dọ̀ sọ̀rọ̀ kó lọ. ẹ dákun tí bàbá ọlọ́mọ láwọn fẹ́ nù. ẹ dákun and then. ẹlẹ́ẹ̀kejì. tẹ bá rí géètì bẹ̀rẹ̀ tó sílẹ̀ àbí àyè kankan sílẹ̀ láti jalè ń bì. dákun má ṣe bẹ́ẹ̀. CCTV wà torí ròde ńlá báyìí àwọn kan bẹ wọ́n máa ń wá láti wá jalè níbi kan gbé TV. bẹ́ẹ̀ni bí kan gbé DSTV. bí kí ọmọ wọlé kánná ti kó gbogbo wọdúrópù. n tó kun stọrẹsì. ó fẹ́ gbé ẹ dákun CCTV wà ń bì. àwọn security sì wà ń bì. tọ́ ọ bá jí nǹkan wọ́n gbé yẹ wọ́n gbé dá díẹ̀ tí àwọn mọ̀lẹ́bí ẹ bá ti kú gan wọ́n tún wú sàárè wọn. gbogbo ohun tí ó ṣẹlẹ̀ kò sí. gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí ọ tó yẹ pé kọ́ tó kú òun bì àwọn aráalé rẹ̀ ó ti mọ̀ pé ọ̀fọ̀ kan ti ṣe ọ dákun mọ́. wọ́n mọ̀ dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ rẹ ni. má dẹ̀ wò. ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan ọ̀làlá ilaha illallah. ọ lè mú nǹkan lára mọ́tò blue tó jẹ́ Corolla. tí ò ní nọ́mbà. n tó bá ti yàtọ̀ sí yẹn má débẹ̀. ẹ dákun ẹ má sọ àfáà yẹn dẹni àná ibi tí wọ́n ti kú. táwọn wá ni táwọn wá ló kọ́ yìí. ọ̀dọ̀ akẹ́ àfáà fún sọ ọlọ́run níjó bàjẹ́. àmín. akínyín púpọ̀. akínyín. a tún àfáà wa inú ìdọ́kí sí. àfáà wa inú rídọ̀. àfáà ọlọ́run là ń bẹ̀. ọlọ́run níjó bàjẹ́ láíláí. àmín. ọ̀làlá ilaha illallah. àmín. ẹ dákun nísìnyí à ń lọ sọ́dọ̀ àfáà wa. Muflak. àfáà wa inú rídọ̀ ni. ọ̀dọ̀ àfáà wa inú rídọ̀. ẹ má gbàgbé Muflak ẹ dákun. wọ́n ti lé ètò tán nìkan ṣe. ok.